Aláròyé máa wí o. Lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé, lọ́ọ̀yà kan pe ìjọba lẹ́jọ́. Ayọ̀délé Adémilúyì tí í ṣe lọ́ọ̀yà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan ti pe ẹjọ́ oní $500 bílíọ̀nù tako ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sọ́rọ̀ pápákọ̀ òfurufú Nigeria Civil Aviation Authority NCAA àtàwọn èèyàn mìíràn láti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nípìnlẹ̀ Èkó nítorí bó ṣe ni wọ́n dojú òfin bolẹ̀ lórí ọ̀nà tí wọ́n gbà ṣe ẹjọ́ àwọn èèyàn méjì tí wọ́n ṣẹ̀ sófin iléeṣẹ́ ètò ìrìnnà Alhaji Wasiu Ayinde Marshal Kwamwan àti obìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Comfort Emansin. Nínú ẹjọ́ tí nọ́mbà ìpẹ̀jọ́ rẹ̀ jẹ́ FHC/L/CS/1632/25 ni wọ́n ti ka àwọn olùpẹ̀jọ́ bíi 12 jọ. Àwọn olùpẹ̀jọ́ wọ̀nyí ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, adájọ́ àgbà pátápátá lórílẹ̀-èdè yìí, mínísítà fétò ìrìnnà Festus Keyamo, NCAA, àjọ tó ń rí sọ́rọ̀ pápákọ̀ òfurufú nílẹ̀ Nàìjíríà FAN, iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Air àti ti ValueJet tó fi mọ́ iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n Nàìjíríà NCS, Wàsíù Àyìndé, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, adájọ́ àgbà ìpínlẹ̀ Èkó àti ẹgbẹ́ àwọn tó ní ọkọ̀ òfurufú nílẹ̀ Nàìjíríà. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí tó ń sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn tó pè ní Adémilúyì ti ní òun pẹjọ́ òun láti jà fún ẹ̀tọ́ ìlú àti láti mú káwọn èèyàn nílé iṣẹ́ ọkọ̀ ojú òfurufú jìyà ohun tí wọ́n ṣe. Ó ní ọ̀rọ̀ ọ̀hún kọjá àwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí gan, ṣùgbọ́n tí àwọn ilé iṣẹ́ ìjọba gbogbo kò ṣe nǹkan tó tọ́. Ọkùnrin tó tún jẹ́ adarí ikọ̀ tó ń pè fún ìdájọ́ òdodo àti akọ̀wé fáwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ takọtabo bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àti ọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi mú ọ̀rọ̀ àwọn èèyàn méjèèjì ọ̀hún. Ó ní nígbà tí wọn kò fọwọ́ òfin mú K1, ìyà burúkú ni wọ́n fi jẹ Comfort ní tirẹ̀. Iléeṣẹ́ ètò ìrìnnà òfurufú ilẹ̀ wa nílò àtúnṣe gidigidi. A kò lè jẹ́ kí ojú ìṣáájú gbilẹ̀ tàbí kó sọ Nàìjíríà di ìlú yẹpẹrẹ níbi tẹ́nìkan ti lè máa fọwọ́ dá ẹranpléènì dúró tí yóò sì lọ bẹ́ẹ̀ láìsí ìjìyà tàbí àtúbọ̀tán fún nǹkan tó ṣe. Àìṣedédé àti ojúṣàájú ńlá gbà ni, kì í ṣe wípé wọ́n fi ọlọ́pàá gbé, bẹ́ẹ̀ ni wọn kò bá Kwamwan àṣẹjọ́. Dípò èyí, wọ́n tún ṣe babambarì nígbà tí wọ́n tún fi ipò aṣojú iléeṣẹ́ ètò ìrìnnà dá a lọ́lá. Irú iṣẹ́ wo ni wọ́n rán sílùú pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yẹn? Adémilúyì ní nǹkan tí kò tọ́ tí kò sì dáa ní bí wọ́n ṣe tún fi ipò aṣojú dá ọkùnrin olórin náà lọ́lá. Téèyàn kan bá lè fọwọ́ lásán dá ẹranpílẹ̀ẹ̀nì dúró tí wọ́n sì tún wá lò ó gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ ńlá kan, iṣẹ́ òdì àti aburú ní ìtumọ̀ tó fi hàn yẹn. Bákan náà ló sọ̀kọ̀rọ̀ sí Festus Keyamo, mínísítà fétò ìrìnnà ojú òfurufú ilẹ̀ wa, nítorí bí òun náà ṣe ojúṣàájú tó sì ń ṣègbè fún Wàsíù Àyìndé. À ń béèrè fún àṣẹ ilé ẹjọ́ láti kàn án nípa fáwọn aláṣẹ tọ́rọ̀ kàn láti gbé ìgbésẹ̀ tó yẹ tako àwọn tọ́rọ̀ náà kàn, àgàgà ọ̀gbẹ́ni Kwamwan. Ọ̀rọ̀ wípé ẹni táyé mọ̀ ni tàbí pé ó lẹ́sẹ̀ nídìí òṣèlú tàbí ó súnmọ́ àwọn olóṣèlú kọ̀ọ̀kan o. Ọ̀rọ̀ nípa wípé kí wọ́n gbé òfin ró ni, kí wọ́n sì pa á mọ́. Nígbà tó ń yọ tàwọn tí wọ́n tukọ̀ ẹranpléènì àtàwọn tó ní ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ọ̀rọ̀ arábìnrin Comfort, Adémilúyì ní àṣejù àti ìkanra ni wọ́n fi mú ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò yí padà. Ọ̀gbẹ́ni K1 ń yan fanda kiri ìlú ni. Ìtìjú àti àrífín ńlá ló jẹ́ fún ètò ìgbẹ́jọ́ wa. Ẹjọ́ tó kan gbogbo ìlú ní èyí tí a pè yìí, inú ewu ńlá ni ọ̀rọ̀ àwọn aráàlú pàápàá wà. Adémilúyì wá ké sí ilé ẹjọ́ láti lo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àǹfààní láti jẹ́ kí gbogbo Nàìjíríà mọ̀ wípé kò sí ẹni náà bó ti wù kí ó mọ tó kọjá òfin tí idà òfin kò sì lè bẹ́. Ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn tí wọ́n sáré ṣèdájọ́ arábìnrin Comfort Emansin, obìnrin tó jà nínú ẹranpléènì Ibom Air tó ń bọ̀ wá sí Èkó láti Uyo nípínlẹ̀ Akwa Ibom lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún yìí, nígbà tí wọ́n já aṣọ mọ́ ọlọ́rùn tí wọ́n gbé lọ síwájú adájọ́ lọ́jọ́ ọ̀hún kan náà tí wọ́n sì pàṣẹ wípé kí wọ́n gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri, nígbà tí K1 títí rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ń yan káàkiri ìlú. Ọ̀sẹ̀ kan ṣáájú àsìkò náà, ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí, ni K1 ṣe bẹ̀bẹ̀.